بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحقوق قبل الزواج ká tó fẹ́ra wa àwọn ẹ̀tọ́ kan mẹ́ta kọ́kọ́ sọ wọ ọkọ tó fẹ́fẹ́ dáadáa kọ́kọ́ náà wọ ìyàwó rẹ̀ dáadáa. وحقوق بعد الزواج àkọ́kọ́ nù ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì ìní ẹ̀tọ́ tá a sọ tá a ṣe lẹ́yìn ìgbà tá a bá fẹ́ra wa tán odidi ẹ̀tọ́ ni. وحقوق في تربية الأولاد. bàbá bímọ tọmọ bá wá dé ọwọ́ kó àwọn ẹ̀tọ́ kan tá a ṣe fọmọ láàfin máa retí pàjẹ́rì ọmọ. naam. الحقوق قبل الزواج. àwọn ẹ̀tọ́ tá a máa retí lọ́dọ̀ bàbá ìyá síwájú ká tó fẹ́ra wa wọlé. ẹ̀yẹ kí ẹ ṣèkì yóò ṣèkìyà. gbogbo ìyàwó tó bá fẹ́ wo làákàyè rẹ̀ dáadáa o tó bá fẹ́ ìyàwó tí ò ní làákàyè ọmọ tí ọmọ donate fún wọn ò ní làákàyè. ìlíàmù tí ó hàn wọ́n kó tó gbọ́ nǹkan yé kò sí bọ́kùnrin tilẹ̀ ní làákàyè tó tọ́ bẹ́ẹ̀ tilẹ̀ fẹ́ òpònú obìn ó ń pe 1 ń pe 2 ó pe lákọ̀ọ́kọ́ ó tún ní 1 ń tún pe 2 ọba sọ̀rọ̀ méjì olóhùn ti gbàgbé méjèèjì kì í ṣe ọ̀kan ló gbàgbé ó dààmú lérí ọmọ níbi làákàyè ẹ lọ wọlé káàkiri bó ti wọ́n aṣọ làákàyè o lọ́ọ́ sọ ẹwà lọ́ọ́ sọ ìwà ọ̀rọ̀ kan mẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní báwọn àfáà ti máa ń tu ibi tó yẹn bá sì gbádìí sí yé náà ni ó tu tún káwọn lè mẹ́rẹ́ àlẹ́ àrùbáyì lè mẹ́lẹ̀ awali jamali awali hasabi awali díìnì ha anabi wani wa alayka bi dhati din àyàn àlọ́mọ pé ẹ̀sìn gangan ni ẹ sáà wò ẹ̀sìn gangan kọ́ náà wò àwọ̀ ẹ̀sìn níta nàbí sọ ni pé ẹ̀sìn lọ pàtàkì jù kọ́lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò fi ẹ̀sìn kọ́ndẹ́mù wọn o. ntí ìwà tí bá ń bẹ lára yẹn lẹ̀sìn ọmọlé téèyàn bá burú kó tó gba Islam tó bá gba Islam yóò mọ̀ burú sí ni. ẹ lọ wádìí rẹ̀ dáadáa bí yẹn bá burú kó tó gba Islam tó bá gba Islam nísìnyí ọmọ lọ wá àwọn ànábì kan tí ọmọ ní àwọn ànábì báyìí làwọn àtò lẹ́yìn wọn o. ayẹ̀nkí azaki ozakiya. bí yẹn bá lawọ́ kó tó gba Islam yóò mọ̀ lawọ́ sí bí yẹn bá ní ahun kó tó gba Islam tó bá gba Islam tán àwọn àdìsí máa nana apàmọ́ nana kùnà ní ọlọ́jọ́ kọ́tì. ìní ìwà fi pàtàkì. èèyàn wo obìnrin tán fẹ́fẹ́ tí obìnrin ọba ti ní ẹwà la ọmọ tí ọmọ bí fún wọn ò ní yáyì. àwọn ọmọ wò bí àmú ẹ̀bà ni wọ́n wá sórí bí iṣu Àbújá ní màbá àárín ló ti pín ní bí wájú ni òun aṣáàgùn rédèrèdè wọ́n sùn tí ẹnu kíyà yín oníbà àti màásù mọ́nu ẹ máa yí ma ọ̀rọ̀ àgbọ̀dọ̀ wo ẹwà kan ẹ wo ọkọ̀ gbọ́dọ̀ pọ̀jù ni torí tí ẹwà ń bẹ́ẹ̀ ti lè pọ̀jù ìwọ náà ò ní nísìmí bí àwọn rẹ̀ bá ń jáde ẹ̀mẹ́ wà lọ́mọ fi fóònù dààmú ẹ̀ níbo lẹ tún dé níbo lẹ wà báyìí ẹ̀jẹ̀ rúru ọ̀ dààmú rẹ̀ ìfúnpá àrí ọ̀gá bí ń bẹnu lé ẹ̀mẹ́ wà lọ́mọ pérépé yìí ń gbọ́ àwọn akẹlẹ́gbẹ́ rẹ̀ àwọn owó tó ni ọlọ́run ọmọ kí ó kí lọ́mọ kí ó ń wá lẹ́gbẹ́ rẹ̀ ní táìmù báyìí ní dèdè by this time by this èèyàn máa mú la àti lágbára tèbú yọ̀ máa jẹ́ pọ̀. àwọn sẹ́yìn pé téèyàn bá wé yìí tó yẹ pé awọ́ ruru afaruru obìnrin ni ó ní dààmú kan bí bá lóun lọlé ọ̀sẹ̀ mélòó ló lọ lọ́sẹ̀ kan lò kan sí wọ́n yé báyìí mímí du mí ta ni ọba ń pè é. ayẹ̀nkí azaki. ó ní àǹfààní ńlá ó ní dọ́lárù ńlá kò yìí sí ń tá lò láyé tí ò láǹfààní tí ò ní ìnira. àwọ̀ ẹwà kò gbọ́dọ̀ pọ̀ jù ni. ó ní lìmọ́lì ha ó tán kàn dáa tó kí ọkùnrin ọmọ retí pọ́bìnrin ní ọ̀bọ̀n àwọn bọ́lá ń bá ti tó kádàrá rẹ bẹ́ẹ̀ ọjọ́ ìbẹ́ẹ̀ ni tọ́bẹ̀ ti lè sagídí ẹ̀ẹ́dọ̀là àwọn ọmọ rú ọlọ́run ní ọmọ bọ́ọ̀nù fúnra rẹ̀ ń pákéjì ọmọ ṣàdúrà fún kó tó jáde ńlé ọlọ́run ti kádàrá yọ ọ́tà tẹ́lẹ̀ ìwọ náà mọ̀ á ṣe fáàrí pàdùn àtàṣe fún ọ ni. tí ẹ bá ṣe pé mo múra sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rí ọba ti dàrú òun náà wà ní ẹ̀dá kan ẹ mẹ́jọ dàrú fúnra rẹ̀ ń pákéjì páàkì ara ẹ̀ nu. àmọ́
kó o tó fẹ́yàwó àbí kó o tó lọ́kọ sẹ́rí sí ara kò sí sẹ́rí àtọ́ta kó o lọ wádìí dáadáa kó o tó fẹ́yàwó kó o tó lọ́kọ o. obìnrin mi ń bẹ tẹ́ ẹ báyìí fún ní 100 naira pẹ̀lú ògùn ọlọ́run ó rí 2000 naira ìmí ń bẹ ó rí 10,000 naira tọ́bẹ̀ tí lè fún báyìí ẹlẹ́dàá rí àtètè máa san re ìmí wọn ń bẹ tọ́ báyìí fún ní 100 naira ó jẹ ìyàkú ń bọ́ stop ni.